أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم تسليما آمين. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ wa tá ń bá bọ̀ nípa ogún pínpín, eléyìí ni apá karùn-ún nínú ẹ̀kọ́ tí à ń bá bọ̀. Ní tá fẹ́ gbé yẹ̀wò nísìnyí, òun ni àwọn wo gan-an ni wọ́n fẹ́ jẹ nínú ogún nínú ọkùnrin, àwọn wo gan-an ni wọ́n fẹ́ jẹ nínú ogún nínú obìnrin. Gbogbo ẹni tí orúkọ rẹ̀ bá ti jáde nínú ọkùnrin, kò sí bó ti lè ní àṣepọ̀ tó pẹ̀lú òkú, kò ní jẹ nínú ogún yẹn o. Gbogbo ẹni tí orúkọ rẹ̀ bá jáde nínú obìnrin, kò sí bó ti lè ní àṣepọ̀ tó pẹ̀lú òkú, kò lẹ́tọ̀ọ́ sí ogún nínú Sharia Islam. Gbogbo àwọn tá a fẹ́ kà yìí pátápátá, ṣẹ́rí bá ti ń kà wọ́n, tí nọ́mbà wọn bá ṣe ń tò tẹ̀léra wọn bọ̀ wá, bẹ́ẹ̀ ni wọ́n ṣe lọ́lá nínú ogún jíjẹ. Ìtumọ̀ ẹ̀ ni pé tá a bá ti rí ẹnìkan lókè, ẹni tìsàlẹ̀, ó súnmọ́ kí ẹni kó di lọ́wọ́ o. Kì í ṣe pé gbogbo àwọn 15 tí mo fẹ́ kà nínú ọkùnrin ni wọ́n wà péjọ wámúwámú táwọn àni ó yẹ máa pín fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan rárá. Kì í ṣe gbogbo àwọn 10 tá a fẹ́ kà nínú obìnrin yìí ni wọ́n wà péjọ wámúwámú nínú obìnrin táwọn àni ó yá òkùtì lágbájá, òkùtì lágbájá, òkùtì lágbájá rárá o. Wọ́n kan òkú jura wọn lọ. Bí wọ́n ṣe kan òkú jura wọn lọ ni bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ní ẹ̀tọ́ sí jura wọn lọ. Tá a bá ti rẹ́ nìkan lẹ́lòmíì ó rọ́pò rẹ̀, tá a bá ti rẹ́ nìkan lẹ́lòmíì ó rọ́pò rẹ̀, tá a bá ti rẹ́ nìkan lẹ́lòmíì ó rọ́pò rẹ̀. Abẹ́lọ́wọ̀n ọba àlekíọ́lá, etí tí ń gbọ́ mi àtọ́jú tí ń wò mí, ọlọ́run ọba gbogbo ẹ̀sìn tó bá jẹ́sìn bẹ́ẹ̀ tá a tẹ̀lé, ọlọ́run má ṣàgbà lẹ́sìn fún wa, torí ká tẹ̀lé ká lò bí Sharia Islam ti ní ká lò òun lẹ́sìn, ká tọ̀ bí Sharia Islam ti ní ká tọ̀ àwọn gangan ní ẹ̀sìn. So orúkọ àwọn ọkùnrin òun ni mo fẹ́ máa dárúkọ yìí. Ẹni alákọ̀ọ́kọ́ nínú ọkùnrin òun ni al-ibnu, ọmọ lọ́kùnrin, ọmọ lọ́kùnrin. Ẹni ẹlẹ́ẹ̀kejì ibnu li-ibni wa in nazala, ọmọ leléyìí ṣùgbọ́n ọkùnrin lòun náà. Ọmọ lọ́kùnrin òun la kọ́kọ́, ọmọ lọ́kùnrin. Ṣé rí ẹni tó bí ọmọ yìí, òun náà gbọ́dọ̀ jọ́kùnrin sí òkú ni o. Wa in nazala, ọmọ yìí kò wá ní limit, kò bá jọ ọmọ lọ́kùnrin tó ṣe pé ipasẹ̀ ọkùnrin ní ń tọ̀ tó fi dé ọ̀dọ̀ òkú ni. Ọmọ náà la máa pè, torí ọmọ rẹ̀ náà ni. Ẹlẹ́ẹ̀kẹta òun ni al-abu, bàbá òkú. Ẹlẹ́ẹ̀kẹrin òun ni al-jaddu, bàbá as-sahih, bàbá tó lálàáfíà tó gbádùn. Ìtumọ̀ rẹ̀ ni pé tó gbádùn kì í ṣe pé bóyá ibà ń ṣe o. Tó gbádùn tá a wí ni pé kò kan òkú látara obìnrin. A lè sọ pé bàbá ìyá, àmọ́ bàbá tó lè direct ọkùnrin ló gbà dọ́dọ̀ òkú, òun lẹ́lẹ́kẹrin. Ẹlẹ́ẹ̀karùn-ún, àwọn number 5 òun ni al-akhu shakik, ọmọ ìyá lọ́kùnrin, ìyá kan bàbá kan ló bí àwọn pẹ̀lú òkú yìí, ọkùnrin ló wá jẹ́. Ṣé rí nọ́mbà tó lọ wà lọ́hùn, ṣé ẹ sì mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn number 5 yìí náà máa dá wàhálà lẹ̀ tí wọ́n máa ṣe bí ìgbà tó ṣe káwọn ní number 1. Wọ́n èsè number 1 o lábẹ́ Sharia Islam, èsè number 1 tó gbọ́ lábẹ́ Sharia Islam. Number 5 ni ọ́, kódà number 5 tó wà ní nǹkan kan lè dí ọ lọ́wọ́ lókè tí ò ní jẹ́ òdébẹ̀ o. Tí nǹkan bàtà bá ti rí nǹkan náà lókè, o lè má lẹ́tọ̀ọ́ síbẹ̀. Tí ń túmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń jẹ nínú ogún wọn ò lẹ́tọ̀ọ́ sí. Ọlọ́run sì ti kìlọ̀ fún wa, ó ní innama ya'kuluna fi butunihimun nar wa sayaslawna sa'ira. Ìtẹ́ ń jẹ sínú yìí náà lẹ̀ ń jẹ sínú o. Ẹ padà wọnú náà kan tá ń pè ní sa'ir, iná tí máa bínú
ọlọ́run má jà wọ náà, ọlọ́run má ṣe wá lérò náà lérí kíni, lérí tá jẹ táwa náà ó kún padà fílẹ̀, lérí tá jẹ tí ó tán tá padà fílẹ̀. torí náà ẹja máa lákìyèsí. ẹni ẹlẹ́ẹ̀kẹfà al-akhul li abi, àwárí ọmọ ìyá ọmọ bàbá máa lọ́kùnrin, ọba kan lọ́kùnrin ló kàn. ẹlẹ́ẹ̀keje al-akhul li ummi, ọmọ ìyá ọkùnrin lòun o àmọ́ ìyá ló pa òun pẹ̀lú òkú nǹkan, òun lẹ́lẹ́ẹ̀keje. ẹlẹ́ẹ̀kẹjọ ibn al-akhi shakik, ọmọ tí àbúrò òkú bí abẹ́gbọ̀n òkú tó wá jọkùnrin ló kàn òun lẹ́lẹ́ẹ̀kẹjọ. ẹlẹ́ẹ̀kẹsàn ibn al-akhi li abi, ọmọ lọ́kùnrin tó ṣe pé ọba kan ló bí, ọba kan òkú ni òun ló bí, òun ni ẹlẹ́ẹ̀kẹsàn. ẹlẹ́ẹ̀kẹwàá òun ni al-ammu shakik, ọ̀nkù tó ṣe pé òun pẹ̀lú bàbá òkú ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n. kó tó kan al-ammu li abi, ọ̀nkù tó ṣe pé ọba kan ló jẹ́ sóhun pẹ̀lú bàbá òkú. ẹlẹ́ẹ̀kejìlá òun ni ibn al-ammi shakik, ọmọ ọ̀nkù tó ṣe pé ọ̀nkù ni ọmọ rẹ̀, ọ̀nkù yìí wá jẹ́ ọmọ ìyá ọmọ bàbá sí òkú ni. kó tó wá kan ibn al-ammi li abi, ọmọ ọ̀nkù tó ṣe pé ọba kan ni. ẹlẹ́ẹ̀kẹrìnlá òun ni azawju, ọkọ tó kù fílẹ̀ yóò jẹ́ nínú ogún. ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún òun ni al-mu'tiku, aṣọ ilé náà níbi ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin pé al-mu'tiku yìí ẹni tó bọ́kùn ẹrú kúrò lọ́rùn ẹrú, tí ẹrú yìí ò sí láwọn tó lè jẹ ogún rẹ̀, ẹni yìí ó lẹ́tọ̀ọ́ àti ṣe kíni, láti jẹ nínú ogún. àwọn mẹ́ẹ̀ẹ́dógún tí ṣẹ̀ríà Ìsìlámù kalẹ̀ ni tó ṣe pé nínú ọkùnrin tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ogún, tí ò bá ti sókò rẹ̀ ò bá ti síbẹ̀ wá ní ọ̀rẹ́ ni mí, àjọ ṣe wàhálà ṣẹ́ yìí ni, àjọ máa ń pa àgbà tí ń bẹ̀rẹ̀ bísínẹ́sì èmi pẹ̀lú rẹ̀ lájọ máa ń rìn káàkiri, wọn ò ní nǹkan kan bẹ́ẹ̀. ṣẹ̀ríà Ìsìlámù ti sọ ẹ̀tọ́ tí ó fún ọ kó tó di pé òun gan kú ni yóò ti fún ọ. tó bá ti gbogbo ẹni tẹ́ bá ti mọ̀ pé ò ní jẹ́ nínú ogún inú mẹ́ẹ̀ẹ́dógún tá a kà yìí, kẹ́ ẹ tó kú tẹ́ bá lè bùn ẹbùn. ọmọ táwọn á fi sọ́dọ̀ rẹ tí ń gbọ́dọ̀ rẹ kì í sọmọ ẹ, kódà kó ṣe pé wọ́n ló tọ́ dàgbà, ó kọ̀ rẹ ní jẹ́ skul tó fi parí gbogbo òwe rẹ̀, kódà ojú àwọn ọmọ rẹ lọ, ó máa ń pa kọ́mpìnì rẹ, èyí ò sọ́dọ̀ mọ́, ó máa ń pa àṣírí rẹ, kò sọ́dọ̀ mọ́. ipò wa kú tán wà ní ọ̀yà ọ̀bọ̀dá kìíní ìwọ náà wà kò lẹ́tọ̀ọ́ ẹ̀, kò ní ẹ̀tọ́ ẹ̀, ẹ gbọ́dọ̀ fún un. in tó bá fẹ́ fún un kó tó kú ó lè bùn, àbí bẹ́ẹ̀ kọ́ kó ṣe wàsíyà kalẹ̀, wíìlì ti Islam. ẹni tí ò bá ní tó gún ò bá ní kàn, ṣẹ̀ríà Islam ní ẹ wíìlì ẹ̀ pé lágbájá tí ń bá kú tán ẹ fún ní nǹkan báyìí nínú ogún mi, torí pé kò ní jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà. àmẹ́ni tí ó jogún àìṣe wíìlì fún mọ́, ṣẹ̀ríà Islam kò fààyè lẹ̀ kó pín gún ara rẹ̀ pé àwọn ọmọ mi jẹ́ fún wọn ní nǹkan báyìí, ń bá kú tán lágbájá ọmọ rẹ̀ náà sì ni tí ó sì jogún láíláí la wasiyyata lil warith, kò sí wíìlì fún gbogbo ẹni tá a bá ti mọ̀ pé ó lẹ́tọ̀ọ́ nínú ogún, wọ́n ṣe wíìlì fún. so àwọn mẹ́ẹ̀ẹ́dógún yìí ni lọ́kùnrin tó ṣe pé wọ́n jẹ nínú ogún. àwọn àka àwọn mẹ́wàá ti àwọn obìnrin tó kọ tiẹ̀ náà bá ti jáde ńbẹ̀, má wulẹ̀ dààmú ara rẹ̀, ọlọ́run má nàgbà tí ó gbà kẹwọ́ náà, ṣèbọ́ náà wọn ba ló nìkẹ́ lọ́dọ̀, bẹ́ẹ̀ yóò ṣe tiẹ̀ náà fún ọ. náà alákọ̀ọ́kọ́ òun ni albint, òun ni ọmọ lóbìnrin tó ṣe pé bàbá yìí ló bí pẹ̀lú ẹ̀jẹ̀, òun ló bí. ẹlẹ́ẹ̀kejì òun ni al-um, ìyá tó bí òkú, yóò jẹ́ ogún. ẹlẹ́ẹ̀kẹta bintul ibni wa in nazala, ọmọbìnrin lòun but bàbá rẹ̀ tó bí jẹ́ ọjọ́ ọmọ sí bàbá tó kú, bàbá rẹ̀ ló kú but obìnrin lòun. ẹlẹ́ẹ̀kẹrin òun ni aljaddatu sahiha wa in alat, òun ni ìyá tá a mọ̀ ní grandma tó lálàáfíà tó ṣe pé ipasẹ̀ obìnrin lòun náà fi kan òkú, ó múlẹ̀ òun ni ìyá àyà kì í ṣe ìyá bàbá ní sọ, grandma ni ìyá bàbá náà, àmọ́ ìyá àyà ni à ń sọ láàrin tó ṣe pé obìnrin ní
ní so wọ́n pọ̀ mọ́ra wọn, àwọn tó ọkùnrin ló so wọ́n pọ̀ mọ́ra wọn. Al-jaddatu as-sahiha wa in alat ummul abi. Àbí bákan náà kó jẹ́ pé jadda sahiha, ìyá bàbá, ọmọ ìjọkùnrin lóòótọ́ bọ̀ tí ìyá bàbá rẹ̀ ní ọmọ rẹ̀ ló kú, ìyá bàbá ó jẹ nínú ogún ọmọ rẹ̀, yóò jẹ nínú ogún ọmọ rẹ̀, yóò jẹ nínú. Ẹlẹ́ẹ̀kẹfà al-ukht ash-shaqiqa, sísítà tó ṣe pé ìyá kan àti bàbá kan ló bí wọn àtòkù, ọmọ ìyá lóbìnrin. Àti ẹlẹ́ẹ̀keje ó ní al-ukhtu li abi, ọmọ ìyá ní obìnrin náà, ọmọ ìyá lòun náà but ọba kan ní òun jẹ́, ọba kan ló jẹ́ sí obìnrin lòun náà sì jẹ́. Ẹlẹ́ẹ̀kẹsàn ó ní az-zawjatu, ìyàwó tó kù fílẹ̀. Ọ̀rọ̀ ń bẹ ń bí eléyìí, ọ̀rọ̀ ń bẹ ń bí eléyìí. Gbogbo wọ, bóyá àbúrò ọkọ ni ọ́, bóyá ẹ̀gbọ́n ọkọ ni ọ́, obìnrin ló jẹ́ ni o, ọkùnrin ló jẹ́ ni o, tí ọkọ wá kú, ẹ wá ń fi ìyàwó rẹ̀ ráre. Ìyàwó bímọ fọ́kọ kò bímọ fọ́kọ, ó lẹ́tọ̀ọ́ tiẹ̀ tí ó gbà lábẹ́ ṣẹ̀ríà Islam. Ọ̀ranyàn ni, ọ̀ranyàn ni ṣẹ̀ríà Islam ṣe. Ẹ gbọ́dọ̀ má fún, tẹ́ ẹ bá fún, tẹ́ fìtínà rẹ̀, wàhálà ni o. Ọlọ́run ò ní járí fìtínà o. Ogún olóògùn òun ní jẹ́ ogún, ogún olóògùn òun ní jogún. Ká má wá jẹ́ kí ogún olóògùn kó dogun, ká má jẹ́ kó ogún ológun tí ó kẹsẹ̀ kí ni kó dogun, tá a máa fi sa oògùn síra wa, kò dáa. Obìnrin tí ọkọ ọlọ́kọ fílẹ̀, ẹ wá máa fi ráre, ẹ lè jáde nù. Ọkọ kú báyìí dé, ẹni ó kó ẹrù rẹ̀ kó nu yàrá, ẹ tilẹ̀kùn. Kí ló dé? Yàrá tó ń pẹ̀lú ọkọ rẹ̀ ń lò ó sì wà lábẹ́ òfin Ọlọ́run ọba, pé ń bẹ lábẹ́ ọkùnrin yìí lẹ́yìn ìgbà tí ó kó tó parí opó rẹ̀ ní, kó tó parí opó rẹ̀ ó sì wà lábẹ́ zimma rẹ̀, lábẹ́ àmójútó ẹ̀, lábẹ́ ààbò ọkọ yẹn ló sì wà, pé ìyàwó ẹ̀ ní, ìyàwó rẹ̀ ní kèétí fẹ́ lómi títí tó fi jáde opó, kèé fẹ́ lómi. Ẹ gbọ́dọ̀ lé, ẹ lẹ́tọ̀ àti gba kọ́kọ́rọ́ yàrá ọkọ ẹ̀ lọ́wọ́ ẹ̀, ẹ lẹ́tọ̀ àti lé kónú lé yẹn, ẹ lẹ́tọ̀ ẹ̀ títí tẹ́ fi pín òfin Ọlọ́run ọba, tẹ́ fi pín ètò Ọlọ́run ọba tó pín fún, tẹ́ fi pín fún. Má torí pé kò lọ́mọ, àbí ẹ má torí pé ẹ̀yin wá jẹ́ bákan, mọ́gàjì ló jẹ́ ni o, mọ́gàjì ló jẹ́ ni o, ládùúgbò nílé ni o, kankan. Bàbá jùlọ ṣáàjú Ọlọ́run lọ ní, àjọ Ọlọ́run lọ. Òun lẹ́lẹ́kẹ̀sán tí wọ́n tán dákọ̀ pé ọ̀ranyàn tí ẹ̀ ní tiẹ̀ kò sí tó lè tì í, kò sí tó lè tì í pé kó má jogún, àfi tó bá já sí pé inú nǹkan mẹ́ta tá a kà lápá kẹrin pé kò ní mú kù jẹ, kò ní mú èèyàn jogún òkú. Bóyá ìyàwó ni, bóyá kì í ṣẹlẹ́sìn mùsùlùmí, bóyá ìyàwó ni ló ṣokùnfà tán fi pa ọkọ ẹ̀, àbóhùn ló pa, bóyá ìyàwó ni ó wà lóko ẹrú. Àmọ́ kò sí kankan nínú gbogbo tá a kà yìí, yóò jẹ́ o, yóò jẹ́ o, yóò jẹ́ o, yóò jẹ́. Ẹlẹ́ẹ̀kẹwàá òun ni al-mu'tiqa, òun lóbìnrin tó ṣe pé Ọlọ́run kẹ́, ó wá rí i pé ọkùnrin tí ń wà lóko ẹrú yìí, àbóbìnrin tí ń bẹ lóko ẹrú kò lẹ́nìkan, ó wá túkọ̀ ẹrú kò lọ́rùn ẹ̀, òun náà fi wá dẹni tó déèyàn, kò wá lọ́mọ láyé, ó déèyàn tán kò lọ́mọ láyé, ó ṣiṣẹ́ olówó, ó wá kú. Sẹ́rẹ́ ni tó túkọ̀ ọ̀run lọ́rùn rẹ̀ tí bá ń bẹ láyé yóò jogún ẹ̀ o, yóò jogún ẹ̀ o. Àwọn mẹ́wẹ̀ẹ̀wá yìí ní nípa àti obìnrin, àti kàn mẹ́ẹ̀ẹ́dógún ti ọkùnrin. Abẹ́lọ́hun ọba àlékè ọlá, kí Ọlọ́run kó gbà ní ẹ̀sìn fún wa, kó tọ́ wa sọ́nà jù báyìí lọ. Gbogbo ìta bá ṣe náà kọ́lọ́run kí ó yọ́nú sí fún wa. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, walhamdulillahi rabbil alamin.